Demode sáré yìí ọ̀sán sójú ìtorí para lára wa mara àpárọ̀ nílé wa gbadè dédè demode mo wá pèdè tèmi lọ́jọ́ tó torí jíjí mo bálà látọwọ́ níta ló kọ́ níṣẹ́ ọlọ́run ọba mi ni mo tún wá rìn wàsàwàsà mo láfẹ́fẹ́ tí ń ṣe oko láàlú oníbò ló ṣe wọ́n níṣẹ́ ọlọ́run ọba mi náà ni ìbà ládéládé ìbà lóyè ìbà tẹlẹsẹ̀ tí ò ní wurun láíláí fà àbàdà àtúndúgbò lọ́wọ́ ọlọ́run ọba mi olókìkí ìṣẹ̀bẹ̀ ọba ní sọ̀rọ̀ mọ́tàn jẹ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ báyìí nínú ọlá ọba tó tiri kólé ọgbọ́n so olóòtú gúúsù òun àríwá olóòtú ìlà oòrùn tó fi dé ìwọ̀ oòrùn pátápátá kábíyèsí Olódùmarè ẹ wo lórí ètò fún tèmi àgbààgbà wọ́n ní àgbà mi wà níyẹ̀wò ọ̀sán ju aláìní rárá lọ àgbà nítorí àdán àwọn Yorùbá máa ń sọ pé ọmọdé báyìí ni mo torí ẹyẹkẹyẹ mo sọ fún lórí ètò yìí mo máa ń nígbà tí náà ni mí dòmí àṣà wa èdè wa ibi tá a ti ń gbé àṣà àti èdè ilẹ̀ Yorùbá lárugẹ ẹ wo lórí ètò fún tèmi lórí ètò àgbààgbà tòní àlejò tó wà ní ìkàlẹ̀ lórí ètò fún tèmi mo ń sọ ọkọ fún àwọn àlejò tó yẹ pé àgbà tó yẹ pé ẹ ti ń ṣe àfẹ́rí wọn láti bí ọdún bíi mélòó sẹ́yìn àwọn ni àgbà ẹ wá mọ̀ pé ta ni Adésínà tún gbé wá lórí ta ni àtúnwá bá nílé lónìí lórí ètò àgbààgbà mo sọ ọ̀fẹ́ fún yín wọ́n ní bó o bá láyà òṣèkà bó o bá rántí kú gáàkó oṣù títọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba adúpẹ́ pé àtúpà bàbá níbaare adúpẹ́ pé bàbá tún lè sọ̀rọ̀ wọ́n tún lè dìde láti bá wa sọ̀rọ̀ lórí ètò fún tèmi ẹ wo tí n bá dà á lẹ̀ ó ń bẹ lára wa bí àpò ìyèrè ni mò ń máwọn nígbà tí náà ni àṣà wa èdè wa Adésínà làwọn àlórúkọ tèmi olówó ọkọ orí Àbíkẹ́ Àdé ẹ wo lórí ètò fún tèmi bàbá wọn kò jọ kọ́kọ́ ṣe kí ni ohun yẹn gangan kẹ́ ẹ fi mọ̀ ẹ ti máa mọ̀ wọ́n ṣùgbọ́n ohun yẹn gangan ọmọ tó bá jẹ́ ọmọ ya 2020 ya 20 kìíní kan ẹ lè má fẹ́ dá bàbá mọ̀ ṣùgbọ́n lórí ètò fún tèmi àwọn tó wá lé wọ́n máa sọ fún wọn pé ìgbà tí bàbá yìí tí wọ́n lo dáàlà lọ́wọ́ tọ́nà tí wọ́n sì máa lò dọjú alẹ́ tí kò ní mú wọn kalẹ̀ báyìí lórí ètò fún tèmi lágbára Ọlọ́run bàbá lórí ètò yìí bàbá ẹ kí àwọn èèyàn lé ọ̀rẹ́ gangan ń bẹ lára ni bàbá jìgbìnrin ni. ẹ ǹlẹ́ o mo kí yín tẹ̀sọ́ mo kí yín tológun nílé lóko lájò lẹ́yìn òdì ẹ kú ọjọ́ méjìjọ́ mẹ́ta ẹ kú láéláé ẹ máa bẹ bọ́bẹ̀ ṣe bẹ̀sù àtẹ́lẹsẹ̀ abẹnáwó ẹnì kanjúkú ẹnì dààmú àròdúnjọdún àròsùjọsù ọdọọdún ní rúlá sógún ọdọọdún ní ròkó sọgbọ̀n ọdọọdún làbíyáyá sáàdọ́ta ogún ọdún àwa yín ni ọgbọ̀n ọdún àwa yín ni àìgbọ́kú ọkọ àìgbọ́tàdá àìgbọ́tilẹ̀ bí ó ṣe kógbó kọ́sá òjòjò oníṣọwọ́ kówó ọmọ nàìjà kókókó lára ọ̀tá lè ẹ kú lé o. ẹ rí i pé ìfáàrà àti ìbéèrè àti ọ̀rọ̀ tó ní ìtumọ̀ mo sọ fún yín pé ẹ ti máa ẹni tó bá já sí gangan wọ́n ti mọ̀ pé àbíjà wàrà bí ẹkùn mo sọ fún yín pé lórí ètò fún tèmi àgbààgbà tòní bàbá tí mo gbé wáyé àwọn èèyàn mọ̀ pé àbíjà bò ní àbíjà àdámọ̀dì kọ́ lélẹ̀ àbíjà bàbá wa gangan ni bàbá ẹ kí àwọn ẹ dárúkọ yín fáwọn èèyàn tó wò wá nílé orúkọ yín gangan. mo kí yín ọ̀kín ló lórí ẹyẹ àgbààgbà ló lórí àwọn ọ̀gẹ̀dẹ̀ níjù ẹyẹkẹyẹ kan kì í bá odídẹrẹ́ dún kóòdì kò sẹ́ni tí ó bá gbẹ̀dọ̀ karahun èmi Tajudeen Oyèwọlé àbíjà wàrà bí ẹkùn èmi tí mo dálápá tí mo fi ọmọ okun rọrí àsìkò gbà tí wọn rẹ ní bájà tí mo fò gírímọ̀ra èmi ò kò jà tí tẹnu bàjọ́ èmi gangan ni àbíjà ẹyẹ méjì kì í jáde ẹ èmi gangan ni wọn ò sì ní fẹ́ lómi ṣe mí láyé àti láéláé wọn ń bẹ láyé o mo sì ń gbórí ọ̀fẹ́ lọ́dọ̀ Elédùmarè wọn ń bẹ láyé wọn tí kú. mo sọ fún yín pé àgbààgbà tá a máa ń ètò àgbààgbà tá a máa ń ṣe ní mọ̀mọ́ wọn nígbà tí àwọn tá a máa lọ ń bá lórí ètò yìí a máa ń rí i pé àwọn àgbà tó ń ti ní ìtàn tí wọ́n dẹ̀ ń tàn nínú ìtàn ni tí wọn ò sì ní tán sínú ìtàn lágbára Ọlọ́run ọba mi bàbá káṣẹ̀ tó máa bọ́rọ̀ bọ̀ nítorí pé wọ́n ní ọ̀rọ̀ ní máa bá mo kó mo rò wá ẹ má bínú pé mo pòwé wájú yín bàbá báwo gangan ni ẹ ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé gangan. abẹ̀rẹ̀ bọ́mọlúwàbí iṣẹ́ bẹ̀rẹ̀ náà ni àbí mi nílùú Òṣogbo ní ìlú Òṣogbo gangan Òṣogbo òrò kí ọmọ ẹni kábà àtàwọn àtìrán díẹ̀ Òṣogbo ni wọ́n ti bí mi ìgbà tí ọmọdé jáde náà pé kọmọdé ó jáde sí pé kó náà jáde pé òun náà fẹ́ máa wá jíjẹ mímu káàkiri abẹ̀rẹ̀ bá a ṣe ń bẹ̀rẹ̀ náà ni
ẹsẹ̀ ìdíṣẹ́ yìí lẹ́ ń bẹ̀rẹ̀ àbí. bẹ́ẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ náà kẹsẹ̀ tó wọ̀ di iṣẹ́ yìí kí ló bẹ́ẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ ní bá ń bá mu kó mo wá. bẹ́ẹ̀ni awakọ̀ ni mí awakọ̀ bẹ́ẹ̀ni ìgboro àbí. awakọ̀ ọkọ̀ ṣiṣẹ́ tí o ti ẹ̀kọ́ gan fẹ́ tán lórí bí mo ṣe sáńtùkù tí mo pé wọn kàwé mọ́ bàbá ní mọ́ tẹ̀lẹ́gbọ́n mi kan lọ bí iṣẹ́ ọkọ̀ mo kọ́kọ́ tẹ̀lé ti mẹkáníìkì mo tún bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé iṣẹ́ mọ́tò ìyẹn ń kọ́ mi lọ́kọ̀ àmọ́ kò sẹ́yìn tó wù mí jù kò sẹ́yìn tó wù mí nǹkan kan ò wù mí bí kí n máa ṣọdẹ kiri ọdẹ kí n máa yìnbọn kiri inú gbósà ni mo láìkì jù ọjà nǹkan tí mo fẹ́ràn jù sẹ́mọ̀ ẹlòmíà ni èmi máa bọ́ọ̀lù gbá nígbèsè ayé mi mò ń gbá yàtì ìmí àlọ́ mọ tẹ́bù tẹ́nísì ìmí àlọ́ mọ àmọ́ èmi péyàn máa fi nǹkan yan gan ọdẹ yìí kò síbi tí mi ò ti lè fi yan gan di bí mo tún ṣe ń sọ̀rọ̀ yìí ọdẹ tí ń pa ni o kì í sọdẹ tí ń fẹ́ pọ́ pàdé ìbọn o ọdẹ gidi ni mí gidi tààràrà nílùú Òṣogbo ṣàṣà níbi tí wọn ò ti mọ̀ mi bá a sì tún ṣe ń sọ yìí náà àwọn tó jẹ́ òṣèré ẹgbẹ́ mi náà tí wọ́n jẹ́ bí bàbá fún mi gan tí wọ́n mọ̀ pọ̀ dẹ gidi ni mí wọ́n mọ̀ Ọlọ́run kàn pé ọ̀rọ̀ ṣe tíátà yọ kàn mú mi kú ònú gbó ni mo kàn dédé mo jí mo bálà lọ́wọ́ mi ni ìmẹ̀ tó kọ. kábíyèsí Elédùmarè ẹ wo mo máa wọn nígbà tí náà ní àgbààgbà lẹ́tọ̀ ètò lálẹ́gbàgbà Adésínà làwà ló kọ́ tí n bá padà dé bàbá ń bẹ ní kalẹ̀ ẹ jẹ́ àlọ́ fojú wa lóyún ayọ̀ ọ̀nà bàbá ẹ kú kalẹ̀ ẹ kú ìjókòó. Ọlọ́run ọba nìkan lèmi ó máa ṣe bá wa ṣe. Ọlọ́run ọba nìkan lèmi ó máa ṣe bá wa ṣe. Àlàáfíà tún wá. Kíláàsì lórúkọ wọ́n fẹ́ fà mí lédè kí n tú gẹ̀lẹ́bẹ̀ jáde. Ọlọ́run ò jẹ́ o. Dem dey pray make I follow Yakata. Ọlọ́run ò jẹ́ o. Wọ́n bèlè aláwọ̀ wọ́n bèlè oníṣègùn. Ọlọ́run ò jẹ́ o. Èrò wọn lórí mi ti já sófo. Ọlọ́run ò jẹ́ o. Ìpínlẹ̀ tí Jésù fi lélẹ̀ lèyí o. Ìbá baládùúrà ń tọ̀. Kẹ̀dá máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀. Ó dúró lórí àpáta o. Wọ́n gbà pé mi lọ̀gá ńlá o. Ìbá wá sí pàṣọ wọn. Ilé bàbá Bàrákà o. Mo gbà kọ́lọ́ máa lọ gbá o. Wọ́n fẹ́ fà mí lédè kí n tú gẹ̀lẹ́bẹ̀ jáde. Ọlọ́run ò jẹ́ o. Dem dey pray make I follow Yakata. Ọlọ́run ò jẹ́ o. Wọ́n bèlè aláwọ̀ wọ́n bèlè oníṣègùn. Ọlọ́run ò jẹ́ o. Èrò wọn lórí mi ti já sófo. Ọlọ́run ò jẹ́ o. Selima laika ladaku gbọ́nà yakali sílíà màláìka mẹ́wàdà kọjú sí wọn kó má bá wọn jà wọ́n yẹ̀ṣẹ́ kó yẹ̀ṣẹ́ o wọ́n lùmọ̀ kó lùmọ̀ o lékeleke bá mi léke o ẹyẹ àdàbà bá mi léke wọ́n fẹ́ bá mi léke kí n tú gẹ̀lẹ́bẹ̀ jáde. Ọlọ́run ò jẹ́ o. Dem dey pray make I follow Yakata. Ọlọ́run ò jẹ́ o. Wọ́n bèlè aláwọ̀ wọ́n bèlè oníṣègùn. Ọlọ́run ò jẹ́ o. Èrò wọn lórí mi ti já sófo. Ọlọ́run ò jẹ́ o. When I dey sing, àwọn tèmi wọ́n ń jó. Anything I do ó paṣọ, àwọn tèmi wọ́n ń gbọ́. Because they know I will never disappoint them. But àpòkùn bó ṣokòkun lòun ò ní jẹ́. Oògùn wọn ti bàjẹ́ o, wọ́n fẹ́ bọ́kọ̀ bàjẹ́ o. Ọlọ́wọ́n ọba ló ń pẹ̀lẹ́ yìí mi, tiwa ò ní Wọ́n fẹ́ fà mí bàjẹ́ lédè kí n tú gẹ̀lẹ́bẹ̀ jáde. Ọlọ́run ò jẹ́ o. Dem dey pray make I follow Yakata. Ọlọ́run ò jẹ́ o. Wọ́n bèlè aláwọ̀ wọ́n bèlè oníṣègùn. Ọlọ́run ò jẹ́ o. Èrò wọn lórí mi ti já sófo. Ọlọ́run ò jẹ́ o. Wọ́n fẹ́ fà mí lédè kí n tú gẹ̀lẹ́bẹ̀ jáde. Ọlọ́run ò jẹ́ o. Dem dey pray make I follow Yakata. Ọlọ́run ò jẹ́ o.
padà mú mọ́ wọn nígbà tí náà ni mídòmí àṣà wa èdè wa lórí ètò kíni ètò yín tẹ̀ ń jàgbálálà àti ìgbáládùn rẹ̀ àgbààgbà lẹ́tọ̀ mo wà pẹ̀lú bàbá mi àgbà wọn ní àgbà nítorí àdán ọmọdé nítorí ẹ̀yẹkẹ́yẹ bàbá mi ti wáyé mọ̀ sí àpèjà wàrà bí ẹkùn bàbá ẹ sọ pé ọlọ́dẹ nìyí ẹ mọ̀ pẹ́ lómi wà ọlọ́dẹ lòun ọdẹ tiẹ̀ ìṣẹ̀dọ̀ obìnrin tiẹ̀ ni ẹlẹ́mí sì wà tó yẹ pé ọdẹ mi kan tó ń ṣe ọ̀tọ̀ ọlọ́dẹ bọ̀ bàbá ẹ̀yin sọ pé ẹ wọnú igbó ẹ sọdẹ ẹ yìnbọn mo awú àwọn ẹran wo lẹ máa pa gẹ́sẹ̀ pàmẹ́tẹ́kùn abẹ ti péré rí. ẹ ṣe sẹ́rí nígbà tí àwa ń sọdẹ yìí àwọn ẹran tí àwa ń rí kò ṣe rìn kò yọjú sí mi tọ́ba tẹ́rí bá yọjú sí mi nígbà tí mo ń sọ yìí ń dojú ìbọn kọ́ torí mi ti gbàgbọ́ pé tí mo bá ti kúrò nínú ilé mo ti kúrò ní àárín abúlé báyìí tí mo ti rin ẹsẹ̀ bàtà kan àbí méjì tí mo ti fi kọjá sínú igbó ìfẹ́ rí nǹkan yá torí tí mo gbé lọ́wọ́ ó dá mi lójú tádà bí n bá gbọ́ ìyá níbikíbi iná òbò bẹ̀ ni ó dá mi lójú kò yọjú sí mi rí bàbá yọjú sí mi rí yọ dẹ̀ràn ọbẹ̀ tàbí kọ́ pa mí ìkan sẹ́kọ̀nù méjèèjì kò yọjú sí mi rí ṣùgbọ́n gbogbo àwọn ẹran tó yọjú sí mi rí kò sẹ́yìn tó lè mú jẹ kò sí ọgbọ́n tó fẹ́ dá sí ẹ ti gbọ́. ọdẹ gidi ni mí kì í sọdẹ tí n fẹ́ bọ́ra dì í mọ́. bàbá ẹ já wa lọ síbi tá a bá wa gangan bó o gangan ni ẹ ṣe wọ inú ẹ bùkún ẹ sọ pé kò ní Òṣogbo náà àtẹ̀tí ń sọdẹ ṣé Òṣogbo náà lẹ́wà ẹ ti jọ iṣẹ́ eré orí ìtàgé ni. pẹ̀lú ògbó Ọlọ́run Òṣogbo náà ni. ẹ mọ̀ pé ẹ máa ń ní àwọn tó yẹ pé àwòkọ́ṣe pé ẹni tí mo wò lélẹ̀ tí mo fi àwòkọ́ṣe pé mo fẹ́ mọ ṣe eré orí ìtàgé. orí ẹ pé ó kárí àwòkọ́ṣe mi pé irinṣẹ́ ìwú mi bàbá wa olóògbé Chief Akin Ògúngbè káwọ́ rere ọmọ jẹ nímọ̀ rẹ̀ bàbá yìí ni mo rí lọ́dún náà lọ́hùn wọ́n wá sí ìlú Òṣogbo wọ́n wá ṣe eré orí ìtàgé ní Fákúnlé Major Hall ni wọ́n ti wá ṣeré lọ́dún náà lọ́hùn. ẹ̀kọ́ ìgbàgbé bàbá. àwa tá a ti rí wọn inú mi tó ti dùn pé àwọn òṣèré tó dé lónìí òṣèré wà ń lù wá náà ṣùgbọ́n kò sí ibi tí mo lè fara pamọ́ sí lọ́dọ̀ wọn táwọn òbí mi ò ní rí mi ìlú bàbá wa Oyin Adéjọbí náà ni ibẹ̀ ni wọ́n wà ìlú bàbá wa Ògúnmọ́lá ibẹ̀ làwọn náà gbégbégbé bàbá wa Ògúnmọ́lá ibẹ̀ náà ni ọlọ́jọ́ dé bá wọn bẹ́ẹ̀ ni ibẹ̀ náà ni bàbá wa Dúróládìpọ̀ ọmọ ìlú Òṣogbo náà ni ṣùgbọ́n gbà tó lọ́n ti wò pé èmi náà bọ́yá wọ́n jẹ́ nǹkan kan láàrin wọn gbà tó di lọ́dún náà tí bàbá wa Chief olóògbé Akin Ògúngbè tí wọ́n wá sí Òṣogbo wọ́n wá ṣeré stéèjì èmi náà ti súnmọ́ wọn n ti bá wọn mú gbá máa wo bí kí wọ́n iṣẹ́ tí wọ́n rán mi ìsámọ̀ jẹ́ ọjọ́ náà lọ́hùn títí tí ìgbà tó di lálẹ́ mo fi àǹfààní iṣẹ́ tí mo ń jẹ́ fún wọn mo fi bá wọn wọnú họ́ọ̀lù lọ́fẹ̀ẹ́ mo tún gbá wọn ọmọ mi wọlé àmọ́ ńgbà tílẹ̀ mọ́ ọ lọ mo ti wò pé bí n bá ti délé báyìí mo lọ bá ìyá ni mo lọ́ọ́ dé balẹ̀ wọ́n ṣe ń palẹ̀ ẹrù mọ́ báyìí ó ti ṣe kóró nínú Berryford bọ́ọ̀lẹ̀ kájà tí wọ́n gbé wá lọ́dún náà lọ́wọ́ Berryford mo sáré kó sínú ẹ̀ gbogbo ẹ̀ mo ti kọ́kọ́ ń gba ẹrù lọ́wọ́ ẹni tí ń gbẹ́rù láti ta mo ń gbé sínú ilé mo sì rọra ń dọ́gbọ́n kiri àmì mọ́ fanu lẹ́nu mo ń di ẹrù mọ́ra mi lórí mọ́ bẹ́ẹ̀ títí wọ́n fi lóòdù gbogbo àwọn ẹrù tán bí mo ṣe tẹ̀lé wọn kó lóṣogbo nìyẹn nígbà tá a máa kọ́kọ́ bọ́ọ̀lẹ̀ nílùú tá a ti bọ́ọ̀lẹ̀ tí wọ́n á ti kọ́kọ́ dúró lẹ́yìn tó kó lóṣogbo Ìjẹ̀bú-Jẹ̀ṣà ni wọ́n ti kọ́kọ́ ṣe eré àkọ́kọ́ nígbà tí wọ́n kó lóṣogbo bí tó ń ti ń já ẹrù tó ń ṣe gbogbo ẹ̀ èmi náà ti fò bọ́ọ̀lẹ̀ pé àwọn ọmọ ṣẹ́ bàbá ń gbà náà àwọn bàbá wa náà ni wọ́n wò pé wọ́n ọmọ rádaràdà yìí ó tún tẹ̀lé bọ́ọ̀lù ṣe wọ́kọ̀ wọ́n sá nìkan fi mí lẹ́ẹ̀kú mo ṣe bẹ̀rẹ̀ sí ní sátẹ̀lé wọn nìyẹn láti gbà náà títí kẹsẹ̀ pé bàbá yìí lọlé wọ́n ń ṣeré kiri káàkiri ìlú ni títí lẹ́yìn bí ọdún kẹta ni bàbá tún padà sí Òṣogbo tí wọ́n tún wá ṣe eré lọ́ṣogbo ṣùgbọ́n bá ṣe dé Òṣogbo báyìí tí mo rí pé ìlú aládé yìí mo fò bọ́lẹ̀ ní píì mo ṣe tún ya mọ́ wọn lọ́wọ́ nìyẹn mo tún sinmi fún díẹ̀ ìgbọ́n láti bẹ̀ mo ń wakọ̀ dírẹ́fà ni mo ń ṣe títí láti bẹ̀ lọ mo bá gba
Port Harcourt lọ ó wá Port Harcourt lọ lọ́dún náà lọ́hùn ó wá Port Harcourt mo ń wá mọ́tò taxi driver ni mi nígbà gbogbo ìgbà náà nígbà tó di ní ilé mọ́ rántí gbogbo ọdún yìí ó ti sá mi so ọ̀gá mi ẹ̀gbọ́n mi Alhaji Abdulyakin Ajílẹ̀yẹ kọlọmba mi fọ̀run kẹ́ wọn so àwọn náà wá sí Port Harcourt wọ́n wá ṣe stage play bí mo tún ṣe rí wọn báyìí inú mi tó ti dùn taxi oní taxi tí mo wà nígbà náà mo tún páàkì mo tún bẹ̀rẹ̀ sí ní báwọn ṣe káàkiri ṣuṣu rárá nítorí pé nǹkan tó ti wà ní ọkàn mi títí tí mo wà ń bẹ́ẹ̀ títí wọ́n fi parí eré lálẹ́ mo gbé mọ́tò lọ lé mo lọ páàkì mo dìlífà owó ni mi ò rí àmọ́ mo dìlífà nígbà tí lẹ́ẹ̀ mọ́jọ́ kejì dírẹ́fà tó wà wọ́n wá wọ́n pe ẹnìyẹn ní Gani lórúkọ ẹ̀ lẹ́gbàá láwọn pè mọ́ rántí olóńgbò amọ́tò wọn gbà náà wọ́n á rò pé báyà nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn ẹnìyẹn ọlọ́bọ̀ obìnrin nínú hòtẹ́ẹ̀lì tí wọ́n ti lọ ṣeré ọlọ́bọ̀ obìnrin ṣáṣe nǹkan ìjà dé láàrin wọn débi pé ìjà yìí pọ̀ gan ọ̀gá wa dá sí ọ̀gá wa dẹ̀ rèé kì í bẹ́yàn ẹni bẹ́lẹ̀ ò bẹ́yàn ọ̀gá wa ìbẹ́yàn o kì í bẹ́yàn ó ní sọ́jà ni kì í ṣe òun sọ́rí ó sàn bẹ̀ nìyẹn wípé kí ló ń ṣe ẹ́ á wá sí iṣẹ́ ń bí ọwọ́nú hòtẹ́ẹ̀lì olé obìnrin kiri ọ̀dà àwọn làwọn fẹ́ gba iye báyìí wọ́n lọ bọ́ obìnrin báyìí obìnrin tó lọ bá olóhùn fẹ́ gba iye báyìí ìjà dé Gani táwọn náà bínú obìnrin ojú kọ́kọ́rọ́ ọkọ̀ lẹ̀ sẹ́mọ̀sọ́ lẹ́ẹ̀kan pé ọ̀gá wa kì í bẹ́yàn ó mú kọ́kọ́rọ́ ọkọ̀ rẹ̀ ó ju àpò kó sì lé wakọ̀ kò lè dá táyà yìí but ọlẹ́gbọ̀n kan ní ìlú Port Harcourt nígbà náà lọ́hùn ọ̀pẹ̀gbẹ̀ pé kí wọ́n sábà òun wá ọmọ kan tó bá ti bọ́ òun wá mọ́tò ìdóṣogbo òun ó fún lówó mọ́tò padà sí Port Harcourt mo ṣe fẹ́ ti gbọ́ yẹn báyìí mo ti fò bóde pẹ́ẹ́rẹ́pẹ́ máa wà kọ́ yìí wẹ́rẹ́wẹ́rẹ́ mo sá gba kọ́kọ́rọ́ mọ́tò táìsì tèmi gbé débẹ̀ táìsì oní táìsì tí mò ń gbà wá ọwọ́ àbí tí mo páàkì ẹ̀ sí táwọn wò lọ́ọ̀kan báyìí mo fi kọ́kọ́rọ́ sínú séèfù mo sọ fáwọn èèyàn pé ẹ wo ẹ bá sọ fún bàbá ẹ kọ́ wá gbé táìsì o bí mo ṣe wá mọ́tò yẹn E20 ọ̀fàn mo ṣe wá sí ilé lọ́dún náà lọ nìyẹn bí mo ṣàṣe dúró pa nìyẹn bí mi ò ṣe padà sí Port Harcourt mọ́nù ẹ bá rí i pé mo wà lọ́dọ̀ Alhaji Abdulyakin Ajílẹ̀yẹ. ẹ ṣé bàbá ẹ̀kọ́ àtòtò látàárọ̀ ẹ wá ẹ sọ nǹkan kan tó pé mo fẹ́ kí á pàbí ìyàbìdún rẹ̀ ẹni pé ńgbà tí ẹ wá gbàtẹ́ fi kọ́kọ́ kó lọ́dọ̀ bàbá wa inú mọ́tò tẹ bọ́ sí ẹni ọdún mẹ́ta lẹ́nu bẹ́ẹ̀ ẹ wálé kí làwọn òbí wa sọ pé ṣé wọn wáyé ni. ẹ̀yin náà ò ti mọ̀rú ìyà tí ń bẹ ń bẹ sẹ́mọ̀pọ̀rọ̀ ìlẹ́yìn ó ti kọjá ẹkún ọmọ tá a fi ojú ọdún mẹ́ta wá táàrí ẹ̀mọ̀ tí wọ́n ti gbèsè ni. láyé ìgbà náà kò tẹ̀ sí fóònù ilé ẹ̀dápá ti fẹ́ máa pèpè ibi tó wà lẹ́yìn. bí fa tí wọ́n dá gbogbo ìgbà náà lóríṣiríṣi ètùtù bí lọ́darí wọn wálé pé ẹ tún gbòsògbò lọ o ẹ lọ tún ṣe stéèjì kan sí o ká ẹ tó máa lọ o lọ́darí wọn wá lẹ́yìn bí ọdún mẹ́ta tí wọ́n fi wá tí mo fi ráàyè bẹ́ẹ̀lẹ̀ nígbà táwọn ti fojú kàn mí kí ló yẹ wọn ò ṣe nǹkan kan wọn ò lè bá mi wí rárá. ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún. ó ti jọ ẹkún lọ ẹ̀rín ni wọ́n fi rí pé ẹwẹ́ sára fi ilẹ̀. ṣé bá ti dúpẹ́ ẹ bá tó wọn lè má lọ kọ́ mọ́ wálé mọ́. wọ́n kàn fi mí lẹ̀ fẹ́lẹ́ dá mi. àdúpẹ́ bàbá ẹ wọ́n sọ pé ńgbà tẹ wà lọ́dọ̀ bàbá wa olóògbé Yakin Ajílẹ̀yẹ bó o ní ọ̀rọ̀ náà ṣe ń lọ Abidjan yẹn gangan Abidjan tí gbogbo ayé mọ̀ káàkiri báyìí ẹ mọ̀ pé alóòjọ́ yẹn tó mọ orúkọ yín o ṣùgbọ́n àpèlé yẹn gangan Abidjan yẹn bó o ní gangan ni ẹ ṣe di Abidjan ta ló sọ yín ní Abidjan. pèsè òun náà ni mo rọra ń bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ní àtìgbà náà mo ti wà lọ́dọ̀ Alhaji Ajílẹ̀yẹ ilé tiwa náà wà ń bẹ́ẹ̀ mo sálẹ̀ tì ní olóòlé mọ́ ọ̀dọ̀ Ajílẹ̀yẹ ni mo wà títí tí wọ́n fi ń kọ ìtàn yìí lóríṣiríṣi pé a máa ya ìtàn báyìí tá a pè ní ọ̀pá ajé èmi gangan kọ́ ni mo ń sàbíjà tẹ́lẹ̀ ní rìhásà kì í sẹ́mi ni mo ń sàbíjà ni mo fi ń sọ pé gbogbo nǹkan tọ́lọ́mùbá ti fẹ́ ṣe kò sẹ́dá kan tó lè yí padà ọ̀tọ̀ lẹ́yìn tí ń sàbíjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń ṣe pààtì àbíjà lẹ́yìn oṣù mẹ́ta tá a fi ṣe
ìdánwò rìhásà bí ìgbà rìhásà tàbí ṣe rìhásà ọ̀pá ajé tí àwọn tó ní ọ̀pá ajé tí wọ́n fẹ́ wá rìkọ́dù ẹ̀ wọ́n dé wọ́n làwọn fẹ́ ṣe kámẹ́rà rìhásà ìgbà tá a wà ń bẹ̀ à ń ṣe kámẹ́rà rìhásà lójúbọ àwa ṣe tán títí alẹ́ la tó parí ẹ̀ ńgbà tá a délé lálẹ́ wọ́n pe ọ̀gá wa pé tó Alhaji Yekini ó ní sá iṣẹ́ tá ẹ gbé kalẹ̀ yìí sá ẹ fẹ́ ká bá yín rìkọ́ọ̀dù ẹ̀ ká dẹ̀ bá yín gbé jáde Alhaji ní bó ń ṣe fẹ́ nu náà ìdí èyí ni pé ẹni tí ń ṣe Abija yìí ẹ gbé kú ọ ẹ lọ wá páàtì míì fún kò tiẹ̀ ní gbogbo àwọn táwọn ṣe rìhásà fún yín jagunjagun tó wà nù sẹ́yìn kò sẹ́yìn tó lè ṣe ń bẹ̀ ẹ wá sẹ́mi kẹ wá bòmíì fún kò ṣe ipò Abija yìí ọmọ tí ń ṣe ògùn wẹ̀yìn wò yìí òun ni ẹjẹ́ lọ ṣe Abija tí mo ń sọ ìlẹ́lẹ́rì àwọn bàbá wa Ògúnmájẹ̀k àwọn bàbá wa Sọbalójú Chief Sọbalójú Ọlọ́fà Adérẹ̀mí Adédèjì Ọlọ́fà náà gbogbo wọn yẹn wà ń bẹ̀ tí Ògúnníyì fi ní ẹ bá lè fẹ́ bá ti fẹ́ ká rìkọ́ọ̀dù ẹ̀ ẹni tí ń ṣe Ògúnwẹ̀yìn wò yìí òun ló máa ṣe Abija ó bí ọ̀gá wa nù kò bínú ó bí àwọn obìnrin rẹ̀ nù nítorí pé ẹni tá à ń sọ yìí ẹ̀gbọ́n ìyàwó ọ̀gá wa ni lọ́jẹ́ ẹni tá à ń sì wí náà kì í ṣe pé ó fi tagbára fẹ́ ṣe eré orí ìtàgé àmọ́ ń tó wu ìyàwó ọ̀gá wa ni pé kọjá ní báyìí ni ó ṣe pààtì àmọ́ ó dìjà débi pé ọ̀rọ̀ yẹn dá wàhálà lẹ̀ láàrin wa pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní níbi sínú láti gbẹ̀ngbà náà ṣe é rántí pé mo sọ pé mo máa ń pẹran èmi ò kásẹ̀ yẹn kún nǹkan kan mi ò mọ̀ pé nǹkan tó lè dà báyìí ní sẹ́yìn èmi kàn ń wò pé à ń ṣe fíìmù tó àwẹ̀ tó ní sẹ́yìn gangan Mísálà Olúògùn nìyí láti ìgbà tí wọ́n ti dọ́sọ̀gbò tí wọ́n bá ti dọ́sọ̀gbò tá a bá ti ní nǹkan kan ṣe lálẹ́ máa dẹ́gbẹ́ lọ lálẹ́ tí n bá máa dé báyìí máa pẹ̀ràn dé máa lọ bọ́ọ̀gá yẹn pé ẹ̀sà ṣé kí n bá yín yan ni àbí kí n fi ilẹ̀ tútù wá ní kí n bó ń ṣe dáadáa èmi máa ń gbẹ́ràn yẹn fún wọn. ńgbà tí ọ̀rọ̀ di pé lágbàjá ní kọ́ lọ sàbìjà tó dé àwọn ọ̀gá wa àti àwọn ìyàwó ọ̀gá wa pé àwọn olórí burúkú wọ́n ti fẹ́ràn dí bàbá lẹ́nu ọ̀rọ̀ gidi ni mo ń sọ fún yẹn nílẹ̀ béèrè pé wọn ìjọba tí bá ti wá lọ báyìí tí bá ti bọ̀ báyìí ẹran ni wọ́n fi gba pààtì èmi ò sì ká gbogbo àwọn nǹkan ìkún àmọ́ ó di ìkùnsínú débi pé àwọn nǹkan tá a dojúkọ ń gbà náà ká tó parí ìkọ́dìn ntọ́lọ́run ti fọwọ́ sí bá ti ṣe pé mo lọlé babaláwo kan pé mo fẹ́ sàbìjà o ẹ bá ń ṣe o èmi ò mọ ntọ́ jẹ́ ìsìn mọ ntọ́ fẹ́ jẹ́ débi pé màá ní mò ń fògùn wá kiri jẹ́jẹ́ bí mo sáṣe ọlọ́run sáṣe ni kí n Abija yẹn ṣe nígbà tí wọ́n gbà pé kí n ṣe lẹ́yìn ìjọ tí wọ́n gbà àṣírí àṣàjọ kìíní jọ kejì wọ́n lè díjọ́ kẹta ọ̀gá ní ẹni tó ń wo èèmọ̀ àṣẹ lágbára ọlọ́run ẹ kó kámẹ́rà bóde bá a ṣe bẹ̀rẹ̀ nu a sì ya àparí ẹ̀ lágbára ọlọ́run ibi tí Abija ti jáde nìyẹn nínú ọ̀pá ajé bẹ́ẹ̀ ni Abija ti jáde ṣe rí pé wọ́n ní ẹni tí ó bá gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ló ń fẹ́ ìdí rẹ̀ gbọ́ mo rò pé gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé ẹ ti máa rò pé ẹ tí ì gbọ́ nǹkan kan àgbààgbà ètò làgbàgbà ní mò máa ràn nígbà tí mí dòmí. àbá a fẹ́ lọ wo orin inú àwọn tó jẹ́ àwọn olórin yálà lè jẹ́ àwọn olórin ṣèwọ́ṣèwọ́ ó lè jẹ́ orin fújì ó lè jẹ́ gbogbo olórin wo lẹ fẹ́ràn jù ká lọ wò báyìí nísìnyí kẹ́ dárúkọ. ṣé tá a máa wò nísìnyí tá a máa wò báyìí. tá a wò nísìnyí ẹ jẹ́ àwo Paso. ok wọ́n já sí gidi. ẹni Paso náà fẹ́ gbọ́ everybody ṣe kí ni everybody ṣe dó wá mọ́ ẹ jẹ́ ká lọ wo ọmọ ìyàwó ànábì ọ̀gá ńlá. ọmọ tèmi náà ni. kò ní bàjẹ́ ẹ já lọ wò ká fojú àná jẹ ẹ kú kalẹ̀ ẹ kú wòran. ọ̀rọ̀ bọ́ kí bọ́lá tún mú wọn.
káàbọ̀ padà àgbààgbà náà lètò ó ní àgbà mi wà níyẹ̀wò ọ̀sánjà láìní rárá lọ wọ́n ní kárí báwí ọ̀sánjà láìrí báwí lọ bàbá mo wà pẹ̀lú bàbá wa àgbà ọ̀jẹ̀ ni wọ́n àwọn ilé ìbámu ní the living legend ẹni tí ọlọ́run ọba mi tọ́jú pé wọ́n ti dàgbà nídìí iṣẹ́ tọ́jú pé wọ́n tún wà ń bẹ̀ tí ọlọ́run ti ní mú yín kó ń bẹ̀ báyìí lágbára ṣẹlẹ̀ òkè. Bàbá à ń sọ̀rọ̀ nípa ọ̀pá ajé ẹnìkan wà nínú àwọn àsọmọgbé tá a lè pè ní ẹ̀mọ̀ pé tá a bá ní president a máa rí vice president mo rí i pé tàbá rábìjà kò sí tá a bá rí báyìí a máa tún rí àjàn kí ni àjọṣepọ̀ ẹ̀yin àti àjàn. igi lẹ́yìn ọgbà nù igi lẹ́yìn ọgbà nù sẹ́mi pé bí ọba sí igi lẹ́yìn ọgbà yìí máa wó ni wọ́n dàbí babaláwo bóyá ifá lòun ń dà bóyá ọ̀pẹ̀lẹ̀ lòun ń dà tiẹ̀ bóyá ẹ̀ǹdínlógún lẹ́lòmíì ń dà ẹlòmíì ń dà gbígbà ẹlòmíì ń dá obì àwọn tí wọ́n ń dá yìí alátìlẹyìn tí wọ́n nù tí ò ní jẹ́ kí wọ́n sì ṣe tí ò ní jẹ́ wọ́n sì ọ̀rọ̀ sọ tí ò ní jẹ́ kí wọ́n sì rìnrìn irú bẹ́ẹ̀ mi ṣe wáyé nísìn babaláwo ni mí tó bí mi sínú ẹ̀ tí nǹkan bá fẹ́ rú mi lójú bí mi ò tiẹ̀ lè dà n ó pe àwọn tó bá jẹ́ tèmi pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ẹ bá ń dá ifá báyìí tí wọ́n bá dẹ̀ ti dá tán lọ́hùn wọ́n á sọ fún mi ó gbé ni wọ́n dá ni o ọ̀yẹ̀kú ni o ọ̀bàrà ni o ọ̀sẹ́ ni wọ́n sàṣọ fún pẹ́tọ́ ntí fà rẹ̀ mú jáde o ọ̀bàrà ni ọ̀sẹ́ ni o n ó kì sínú ara mi ntọ́ bá béèrè n ó fún bẹ́ẹ̀ làjọ rí o àjẹni ìwọ lágbájá mọ́ lọ́ọ́ bí báyìí ìwọ àtàmọ̀dò kìnìún kan báyìí ń bọ̀ àmọ́ tó bá sì wu Abidjan náà tó náà bá ṣàgídí tàbí tó ṣe ojú mi tó tàbí kó sọ pé pàmì ká ngbà míì òun náà máa ń jẹ̀kọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan o òun náà máa ń jẹ̀kọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ibi tí wọ́n máa ń gbé ibi tí àjàn yìí wà ó máa ń jìnnà síbi tẹ́yìn wà mo wá rí i pé ẹ má bínú ó wà àpànú ara wọn nígbà tí mo rí i pé tí a ṣe ẹ̀rọ fóònù jáde a rí i pé ìgbà tí mo pòsè nígbà kan pé ta ló kọ́kọ́ lo fóònù nígbà náà àwọn kan ní Abidjan ni ẹ gbọ́ ṣé àjọ yìí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí nínú ẹ̀ pò lẹ ṣe ń mọ̀ pé Abidjan gangan ní bá yín sọ̀rọ̀ tó bá ti pé nítorí pé ní aworowóró kan tẹ́ pé máa ń gbé sétí báyìí ìgbà yẹn hello ìyẹn gangan ní nẹ́tíwọ̀kì gangan. ó ní tiẹ̀ mo ní tèmi tiẹ̀ wà lára rẹ̀ tèmi ọ̀run lèmi gbé e kọ́ tó bá rí nǹkan tó bá ti pè mí èmi ọgbọ tèmi náà bá fẹ́ nǹkan kan lọ́wọ́ rẹ̀ tí mo bá ti pè yọgbọ tèmi èmi ò gbèsè tì ní òun tiẹ̀ mi bá pè ní gbogbo ibi tó bá wà yọ wà jẹ́ mi ni kọ́lá ń gbé nǹkan kan sétí ń tiẹ̀. ṣé ọ̀pá ajé gangan ló jẹ́ kí wọ́n mọ̀ ló jẹ́ kí wọ́n kọ́ nítorí sí pé Abidjan gangan lélẹ̀. lágbára Ọlọ́run ọ̀pá ajé ni ọ̀pá ajé ni látọwọ́ Alhaji Yekini Ajílẹ̀yẹ ọ̀pá ajé ni. lẹ́yìn ìgbà náà a gbọ́ sinimá kan náà tó yẹ kó náà halẹ̀ falẹ̀ yàgbà náà Kòtò Ọ̀run. sẹ́rí gbogbo sinimá tẹ̀ ń wò àtọwọ́ Alhaji Yekini Ajílẹ̀yẹ ni. àwọn ipa tá ẹ mọ́ ní tẹ́ mọ́ ń kún bẹ̀ kí ni àjọṣepọ̀ ẹ̀yin àtògúnjìmí gan torí pé mo ta bá wo nínú sinimá Ògúnjìmí ẹ̀yin àtògúnjìmí ẹ̀jọ̀ máa ń fà á jù àtàwọn ẹ má jẹ́ ń dárúkọ rárá. ẹ ṣe sẹ́rí Ògúnjìmí òun náà wá bá wa ṣe iṣẹ́ pọ̀ ni àwọn Alhaji Ògún bàbá wa Adérẹ̀mí àwọn ni ọ̀gá Ògúnjìmí ṣùgbọ́n bí àṣepọ̀ tá a jọ ní láàrin ara wa tá a jọ mọ́ ń bá ara wa ṣe pé lágbájá báyìí o ẹ jẹ́ kí n lọ bá àmọ̀dò báyìí o ẹ jẹ́ kọ́mọ yín wá bá mi ṣe lọ jẹ́ kí àjọṣepọ̀ àtàwọn Ògúnjìmí kọjọjọ kí ìtó yẹn àti pàápàá ọmọ Òṣogbo tún ní Ògúnjìmí tiẹ̀ náà. bàbá nígbà tí ẹ wà lọ́dọ̀ bàbá wa olóògbé Yekini Ajílẹ̀yẹ tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ wọn ẹ mọ̀ pé kò sí láyè yìí kò sí bó ti fẹ́ ṣe ọlọ́jú sinimá tó ní ìdojúkọ kan ẹ mọ̀ pé àwọn sinimá tẹ̀ máa ń ṣe ń gbà náà bí ìgbà tẹ́ pé ẹ̀yin gangan ẹ máa ń jẹ́ bí aṣojú tẹ́ lọ fèsì àwọn ìyá mi ọ̀pá kí ọ̀la kí arógbá aṣọ mọ́ balẹ̀ báyà. alágogo dẹ tó ń tẹ wọn díẹ̀ méjèèjì. kí wọ́n á ní àwọn kábíyèsí kí ni àwọn àjọṣepọ̀ yín pẹ̀lú àwọn ìyá yẹn nítorí pé mo máa rí pé ẹ pàdé yín lọ́la ẹ tún ti débẹ̀ gbìrì ìjà tẹ̀lẹ̀ nìyẹn. sẹ́ra wọn ìyá wa tá à ń wí àwọn afẹ́gẹ́gẹ́gẹ́ níyẹn
àwọn ẹyẹ ni mo rẹ́ tipa tiẹ̀ lẹ̀ àwọn ẹlẹ́jà àfúnijẹ àwọn olólò ohun gẹ̀dú àwọn olólò tí gbé ní mẹ̀bí kálukàlù kábíyèsí ni o ṣe rí òṣàtòpẹ́sàn góò lè jà kì í ṣe pomere sá o ọmọ bí wọ́n ṣe tu olúkòso àyà náà kàtà yẹ́rìyẹ́rì ni o ṣe ráwọn ìyá wa yìí wọ́n nífẹ̀ẹ́ wa tó pọ̀ wọ́n fẹ́ràn wa wọ́n sì mọ̀ pé gbogbo ògbé tá à ń gbé yìí ń tá jẹ là ń wá kí ètò bá jọmọ́ bí ẹ̀ṣẹ̀ tí ń bọ́ọ̀lẹ̀ lẹ́nu wa wọ́n kàn kà wá pé kí làwọn eléyìí jẹ ọmọ wa ní ọ́ wọ́n máa fi alẹ̀ wọ́n máa ń wo wa ràn tí wọ́n sì fi ń darí ní àná. bàbá mo wá rí i pé tí ẹ bá ti wà nínú sinimá tẹ bá ti ń ja ogun ẹ lọ báyìí tó bá ti káyé láì ẹ máa ń ṣífìlà ẹ máa ń fọwọ́ gbá orí àwọn kan wá sọ fún mi ní Abidjan gbogbo ọ̀fọ̀ táwọn yòókù bá fẹ́ pa Abidjan náà mọ̀ pé àwọn yòókù ò ní rọ́fọ̀ pamọ́. irọ́ ni o ayé tó tó àkàmàrà Elédùmarè fún kálukú ní títí ẹ láàyè ọ̀tọ̀ tí ẹnìkan ò ṣeé gbàfẹ́ nìkan kò ṣeé ṣe èyí jọ yìí là á mọ̀ wí àmọ́ pé lágbájá báyìí ó sì fẹ́ fara pẹ́ lágbájá kò ṣeé ṣe kí ló ṣeé gbà odó ni wọ́n yí ìkòkò ṣe yí lulẹ̀ láì fọ́ bá a ṣe wà ní ayé náà kì í ṣe báyìí pàkádà rárá wá dà àmọ́ padà àmọ́ tó bá kù rẹ̀bẹ̀tẹ̀ bí ojú àgbo àṣẹ Ọlọ́run ó padà ṣẹ kò sẹ́ni kankan tí gbọ́ fún ẹnìkan pa ẹnìkan gbọ́ fún ẹ sí ọ̀fọ̀ ẹnìkan sọ́sẹ̀ é gbà pa ọ̀rọ̀ ẹnìkan sọ́sẹ̀ é gbà sọ kò rí bẹ́ẹ̀ kò rọrùn bẹ́ẹ̀ Ọlọ́run fún kálukú ní títí ẹ̀ ẹ̀bùn kálukú ó ti tóró ó ti tẹ́ mọ́ etí aṣọ kálukú ó sì wà látẹlẹwọ́ ààrẹ bó ti rí nù. nǹkan tí mo wá fẹ́ bèrè báyìí ni kí ni ìyàtọ̀ ẹ mọ̀ pé àwọn sinimá tẹ̀ máa ń yà ń gbà náà àwọn rí i pé bí ogun bí kí wọ́n máa jagun ni àwọn sinimá tẹ̀ pọ̀ jù tí ẹ máa ń yà ń gbà bí àwọn kòtò ọ̀run kòtò ayé àwọn ẹran yóò ṣogbo sẹ́ranko ṣènìyàn oríṣiríṣi àwọn sinimá bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ̀sẹ̀ ti sọ pé bóyá Abidjan ó wà ní bó ṣe olówó kan rí o àbó ṣe sàmọ́rí kan rí o nínú àwọn fíìmù tó jẹ́ mọ́dà tí ò ti kọjọ. àti sẹ́rí ìgbà kan ó ti pẹ́ díẹ̀ àti sẹ́rí náà àti sẹ́rí. kí ẹ̀tẹ́ bá wá wo àwọn sinimá tí à ń ṣe nísìn tí wọ́n ń ṣe nísìn kí ni ìyàtọ̀ tó wà ń bẹ̀ tó wà láàrin èyí tí ó jẹ́ ti nínú ayé àtijọ́ ẹ̀ tó já àwọn culture nítorí pé àti rí àwọn kankan nínú culture film táwọn wò nísìn tẹ́ pé ẹ̀yin gangan lè ṣàlàyé ẹ̀ fún wa kó lè yé wa yékéyéké. nínú àwọn eré culture tá a máa ń wò yìí ẹ mọ̀ pé ẹ máa wo sẹ́rẹ́kù ẹ máa wo ẹran yóò ṣogbo tó wo kòtò ọ̀run torí Abidjan àmì wọn Abidjan lè culture là ń yà báyìí kò sí pé bá pé ẹni pé tá a bá rí culture ní sinmi ẹni pé ẹlòmíì yóò tún lọ dirun nínú culture tó yẹ pé ó lọ dirun àwọn oríṣiríṣi irun tó yẹ pé kò dẹ̀ wọ culture yìí ṣé nígbà náà ṣé bẹ́ẹ̀ ṣe ń gbà náà lọ́dọ̀ tí náà nìyẹn nígbà tẹ́yìn ṣe fíìmù tẹ́yìn ṣe culture gbà náà. rárá kò rí bẹ́ẹ̀ ẹ rí òwe àwọn bàbá wa ọmọ táyé bí láyé ń pọ̀n nísìn ẹ rí wípé nígbà táwọn bàbá wa náà wọ́n ń ṣe kínní yìí àwọn bàbá wa Ògúngbè tá ń wí àwọn bàbá wa Ògúndé àwọn Dúóládìpọ̀ àwọn bàbá wa Oyin Adéjọbí kọ́lọ́wọ́ bá kọ́ bá wa fi ọ̀run kẹ́wọn kọ́ bá dẹ̀lẹ̀ fún wọn ẹ rí pé gbogbo ohun tí wọ́n ń ṣe ń gbà náà ìyàtọ̀ gédégédé ń bẹ nù ń ti ń ṣẹlẹ̀ nísìn èdè tá ń pè jáde gan lẹ́nu ó yàtọ̀ ó ti yàtọ̀ gédégédé sí tìgbà náà lọ́hùn ẹlòmíì gan náà wà tàbí pé ó bá rí fíìmù míì gan nísìn kò ní wò ó tó bá torí pé fíìmù tó ń wò tí wọ́n tó ń rí yẹn tí wọ́n bá dákọ̀ òṣèré létí rẹ̀ ọ̀tọ̀ ni tí ó fi gbọ́ kò ní nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ nítorí sinimá tó wò torí àwọn sinimá tí à ń ṣe ó ń yọ àwọn míì kúrò nínú ìṣòro ó sì ń gba ẹlòmíì kúrò nínú pé ó fẹ́ pokùnso tọ́lọ́n sì kó yọ tó wá ronú pé àṣírí orí ìtàgé lásán ni mo ń wò tó fi wá padà tó ronú pé àṣehùn rí báyìí àṣẹ báyìí ló ń rí ìmọ̀ rántí eré kan tá a lọ sí l'Abidjan lọ sí eré yẹn l'Abidjan àtòbí mélòó kan Ògúnjìbí wà ń bẹ olóògbé Kọ́lédowó wà ń bẹ Fàdèyí Olóró òun náà wà ń bẹ àṣàtúbí mẹ́fà kan a lọ sí eré yẹn àparí eré yẹn bàbá yẹn wà bá wa lẹ́yìn kọ́tìn ó ń bi wá léèrè pé ẹ dákun Ọ̀yọ́ táwọn à ń sọ yìí bọ́ọ̀ ń bá fẹ́ dé Ọ̀yọ́ bọ́ọ̀ ló ń ṣe lè rìn nígbà tó ṣe pé tòsí ibẹ̀ náà làwa náà ti wá
àwa lè mú yín dọ́yọ̀ bẹ́ẹ̀ bá ti mọ ibi tẹ́ ń lọ ó ní ẹ̀ ń sọ̀rọ̀ yọ ẹ̀ ń sọ ìtàn tá à ń sọ àwa ọmọ rí àrírí ó sì papọ̀ mọ́ agboolé rẹ̀ orúkọ tá à ń dá nínú ìtàn yìí ó sì jẹ́ orúkọ agboolé rẹ̀ débi pé orúkọ kan àbí méjì tá a lò fúnra wa fún àwọn òṣèré kọ̀ọ̀kan nínú wa ó jẹ mọ́ orúkọ agboolé rẹ̀ àwa jẹ́ atọ́nàdé agboolé ọ̀gbẹ́ni tá à ń sọ yìí títí dòní débi pé lẹ́yìn ibi ọdún mẹ́ta ọwọ́ wa kan wá sí Mẹ́ran lọ́dọ̀ tiwa níbi tí ìjókòó tiwa wà ọwọ́ wa kan débẹ̀ tó sì fún alẹ́bùn ẹ̀bùn tó jọjú pé òun dúpẹ́ lọ́wọ́ wa pé a jẹ́ kí òun ó gbé sájò tọmọtọmọ ọdún náà ni bàbá ti kó gbogbo ẹrù ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ló ti wá sílé ló ti wá sọ́yọ́ ọ̀sọ̀tàn bó ṣe débẹ̀ àmọ́ ọ̀rọ̀ ń bẹ ńbẹ̀. ẹ ti gbọ́ wọ́n ní ẹnu ògbàròyìn ṣọ́ọ̀ṣì gbọ̀ngàn mélòó la fẹ́ kànú ẹ̀yìn àdínpèlé tí n bá tún padà dé ó ń gbá yagiyagi lára wọlé ní àgbààgbà lẹ́tọ̀ ètò làgbàgbà mo wà pẹ̀lú bàbá mi Abija Warabiekun ẹ̀kú kalẹ̀ ẹ̀kú wò. ẹ káàbọ̀ padà mú mọ́ràn nígbà tí náà ni Mídòmí àṣà wa èdè wa mo wà pẹ̀lú bàbá wa olólùfẹ́ wa ni wọ́n Abija Warabiekun a ti ń jọ ń fọ̀rọ̀ jomi tó rọrùn látàtẹ̀ nǹkan bàbá wọ́n fẹ́ bèèrè lọ́wọ́ yẹn mọ̀ pé a ní àwọn kan mo rí ẹnìkan nínú sinimá tó mọ̀ pé ṣé bàbá ni ọmọ bàbá lẹ́ni ni ilé kan ni àbí wọn kan wọ́n máa ń pè ní Àtúnbí Abija Àtúnbí musiba ọ̀nù. bó o ní ẹ ṣe ọmọ yín ni ẹni yìí ṣe nítorí pé àfi bí ìmọ̀mọ́. Àtúnbí musiba o òun ló ṣe Àtúnbí nínú ọ̀pá ajé àbí bẹ́ẹ̀ni ṣe bẹ́ẹ̀ ń tẹ́ ń bèrè náà ó wà Òṣogbolo náà wà. ṣé nínú sinimá yìí sọ́wọ́n pé àfẹ́lá Abija Abija yàrá má tún bí ṣé nǹkan kan náà ni tó jọra wọn ṣá. ìwọ tó fẹ́ lọ rú bẹ̀ náà ìwọ náà ló wò pé n tí mo fẹ́ mú ìsọjọra wọn torí n tó bá jọ ńlá fi wéwù èkó ẹ̀pà lọ́jọ́ kó tiẹ̀ lìrì orúkọ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ àbí Abija ó yàtọ̀ sàbíjà. Bàbá mo rí i pé ó ti tó gbà díẹ̀ sẹ́yìn sí ẹ̀kan tẹ́ pé mo ti rí ní sinimá gbẹ̀yìn kí ló ṣẹlẹ̀ gangan nítorí pé àwọn olólùfẹ́ wọ́n ti ń pè wá dáadáa ẹgbẹ́ Abija níbo lẹ ti fẹ́ẹ́ kiri kan bẹ́ẹ̀ àwọn adẹ̀rí pé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn náà mọ gbọ́ báyìí kí ló ṣẹlẹ̀ gangan bàbá. ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ gidi irú èmi mo ṣe wáyé ọmọ ọlọ́pẹ́ gidi ni mí torí mo ṣe àìlera díẹ̀ ráńpẹ́ nígbà kan díẹ̀ sẹ́yìn báyìí Ọlọ́run ló tún wá kó mi yọ débi pé ọ̀pọ̀ gan tí mo fi gbélẹ̀ tí mo wà nílé àmọ́ Ọlọ́run ti gbàkóso nísìn pé àti ń gbìyànjú àti ń ṣe àwọn nǹkan kan àti ń pọ̀ àwọn nǹkan kan pọ̀ lọ́wọ́lọ́wọ́ nísìn tó ń bọ̀ lọ́nà báyìí àti ń pò wọ́n pọ̀ sọ́lọ́ ń jẹ̀dá lọ Ọlọ́run ju ẹ̀dá lọ. Bàbá nǹkan tí mo tẹ̀ wá fẹ́ bèèrè lọ́yìn ṣé ní àgbà tẹ́yìn sí sinimá ò gangan lẹ́yìn gangan ṣe tó yẹ pé Abija gangan ni produced by Abija. mo ṣe tọpọ díẹ̀. àkọlé sáré alẹ́. gbogbo àti mo ṣe èmi ni mo ní ìpadàbọ̀ Abija. ìpadàbọ̀ Abija. èmi ni mo ní ọ̀pá àtàyè ṣe èmi ni mo ṣe èmi ni mo tún ṣe sinimá kan tá a pè àkọlé ẹ̀ ní ìjà ẹlẹ́yẹ. èmi ni mo ní ẹyinjú akọni èmi ni mo ní sinimá kan gan wà lójú ọ̀nà tí ó ti jáde nísìn ó máa tó jáde láìpẹ́ yìí ìbínú Abija. Ọlọ́run járí yùn. èmi ni mo ní kọ́lọ́n kó ṣàánú wa ni kọ́lọ́n ṣàánú wa ni ẹni tí kòkó rẹ̀ bá yé lọ́mọ lọ. Bàbá kò ní bàjẹ́ ẹ mú mọ́ wọn nígbà tí náà ni mo sọ fún yín pé ẹja tí ó yẹ̀yẹ́ ọ̀ni kò sí nínú omi láíláí fún àbàdà. bẹ́ẹ̀ni mo sọ fún yín bàbá ń bẹ níkàlẹ̀ fún yín. kò sí eléré ehoro kò sí olókìtì bí ìjìmẹ̀rẹ̀ ẹranko tí ó dorí kodò bí àdán yóò ṣẹ̀jẹ̀ lẹ́nu ni àkélò lórí gbogbo ẹyẹ àgbààgbà lórí àwọn ọ̀gẹ̀dẹ̀ níjù kò sí ẹyẹ tí ibà òdìdẹ rẹ dùn kò dì kò sí ẹtí ọba gbẹndọ kara hùn bẹ́ẹ̀ ni
kábíyèsí Elédùmarè mo sọ fún yín pé ó ń bẹ lára ní kì í ṣe fi ta lágànná fún bàbá mo sọ fún yín pé nǹkan abínibí ó yàtọ̀ sí ability nǹkan tí èèyàn di nǹkan tí èèyàn tó yàn nífẹ̀ẹ́ tó ń ṣe láti jọ ìlú wa náà yóò jẹ́ ó ti di onítẹ̀wé bá ti pẹ́ lára ọṣẹ ó ti tọ́ṣe bàbá láàrin ìṣẹ́jú kan ṣe rí Abidjan yẹn gangan mo fẹ́ kẹ́ ẹ gbé wọ orí yẹn gangan mo fẹ́ káwọn orí mo fẹ́ kẹ́ ẹ ṣe kàtẹ́ ṣe dámà kan fún mi láàrin ìṣẹ́jú. kí ló lórí ẹyẹ sẹ agbagba ní sọ lórí àwọn ọ̀gẹ̀dẹ̀ níjù ẹyẹ burúkú kan ò ní bá odidi rẹ dùn kó di kò sẹ́ni tí ó bá gbẹ̀ndó kara wọn gbogbo ogi lọ́wọ́ wé tọpẹ́ mi Abidjan wọ̀rọ̀ àbí ẹ̀kọ́ gbọ́dọ̀ wọ̀wé adífáfẹ́ mi Abidjan lọ́rùn ẹ̀sẹ̀ ọ̀tún olúfẹ́ àbígun wọ́rọ́kọ́ òsì olúfẹ́ àbámọ̀rẹ́ dẹ̀rẹ̀dẹ̀ adífáfẹ́ nìkan náà tọ́lọ́wọ́ sọ̀rọ̀ ẹgbẹ̀fà bọ́ká bá fẹ́nu kánrin èyí ẹnu rẹ̀ àwọ̀ dànù aláàmù tí ó dẹsẹ̀ ìjò yóò dẹ ara rẹ̀ lẹ́bi ni kò ní burú fún yín o ẹ gbọ́ bọ́nu gbogbo tí gbó ẹ gbọ́ bí olú gbogbo tí gbó ẹ gbọ́ bí àwọn àgbà kan tí wọ́n gbọ́ dáadáa tí wọ́n fọ ọmọ owó sọ́nlẹ̀ sọ́run ọmọ owó jẹjẹ ọkọ̀ kìnnì jẹ tiẹ̀ tọ́ kúrú ẹ̀sìn àgbo ewu nítọ́rẹ́ àdàgbà homu nítọ́sí àtàrí àgàgàrà sága mẹ́ta nítọ́pẹ́ jẹjẹ lọ́kọ́ gbó ẹ gbọ́ jẹjẹ jẹjẹ ládàá gbó ẹ gbọ́ jẹjẹ ìrànfọ́n yóò ní wà láìgbò tútù gbígbìn bá pẹ́ láyé ìrákòrò dẹ́gbẹ̀ lórílẹ̀ ni ẹ tẹ̀lé ìpẹ́pọ̀ yóò rí bẹ́ẹ̀ yọ sẹ́lẹ̀. ẹgbọ́n mi dáadáa ọ̀rọ̀ jáde àṣẹ́gun bàbá ṣe kí ni ó ń gbá gidigidi ni kì í ṣe fi talágàn náà bàbá lágbà Ọlọ́run ọba lágbà Ọlọ́run ọba nígbà tẹ bá táwọn èèyàn bá ń wo mọ́ wọn nígbà tẹ ń wo ètò àgbààgbà mo mọ̀ pé Ọlọ́run ọba ó tún gbé yín sókè sí lágbára Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ ní jábọ́ láíláí bàbá àfọ̀gbòkó tó wọ̀ lágbára ọ̀ṣẹ̀dẹ̀ òkè bàbá fún àǹfààní gbogbo èèyàn tó ń wà nílé gbogbo nọ́mbà bóyá Facebook ni o bóyá Instagram ni o bóyá Twitter ni o bóyá nọ́mbà yín tó ẹ̀pọ̀ àwọn fi lè ṣe kí ni tó fi lè connect pẹ̀lú yín mọ̀ pé wọ́n ń wò wá káàkiri àgbáńlá irọ́ tí wọ́n mọ̀ márùn nígbà tí àgbọ̀n gbé omi ni wá Ọlọ́run ọba mi ní sẹ́lẹ̀ rú ẹ̀ nọ́mbà yín ẹ fi sẹ́lẹ̀ fáwọn yẹn kún un bọ̀. ẹ ṣe nọ́mbà mi ẹ máa gbọ́ o ẹ bá ti fẹ́ pè mí ẹ kàn pè mí ẹ máa mọ flash àwọn ò tẹ́ gbọ́dọ̀ flash náà kódà ẹ kàn pè mí pé wàá gbárí ayọ̀ rẹ o kò jù bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ pè mí pé wàá gbárí ayọ̀ ibi ọ̀rọ̀ mi kù sí ó yẹ kẹ́yìn náà mọ̀ ó yẹ kó ti yé yín ẹgbẹ́ abẹ́ gbọ́ ẹ má fi mí lẹ̀ báyìí òòsàn òkè onígbàgbé yín o ẹ rówó sáyé ẹ rí bẹ́ẹ̀ ti ṣe ẹ rọ̀nà gbégbà ẹ ní wọ́wọ́ tì ẹ ní mọ̀nira ẹ ní dààmú ẹ ní ṣàìsàn òjòjò oníṣòwò kọ́ mọ̀ nàjà kókó lára ọ̀tá lé ara wúyẹ́ ní ti gbẹ́gi òkè kankan kì í dùbúlẹ̀ kó kú ayé ìbá parò níbi tí ń gbẹ́ ń porúbu okùn ọrùn agbẹ̀ni gbẹ́gbẹ́ dìde ẹ ní ṣàìsàn o nọ́mbà tá ń wí ọ̀hún rẹ̀ 080 23 83 02 02. lẹ́ẹ̀kan sí bàbá. 080 23 83 02 02. kò ní báyìí ó náà ní lọ lójúmọ́ máwọn nígbà tí ẹ máa rí wò ń bẹ̀ bàbá kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ gba gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ fẹ́ wọ iṣẹ́ òṣèré báyìí àtàwọn tẹ́sẹ̀ wà ń bẹ̀ báyìí nítorí pé ìmọ̀ràn àgbà kò sẹ́ni tó dàgbà láyé tí ò ní gbà náà. ẹ ṣe ìmọ̀ràn tí wọ́n fẹ́ gbà wá náà kò pọ̀ bí ó ṣe pé kí gbogbo wa ká mọ̀ pé ẹnu àgbà ń rùn torí ṣé ká má tanra wa jẹ ká sì sòótọ́ ọ̀rọ̀ bá a bá wí tí kì í bá yọ kúùkù lẹ́nu ṣe rí àwa tá a wà nísìn àwa ọ̀dọ́ ọ̀sìn ṣetán láti fara wa lẹ̀ pa àfẹ́ kọsẹ̀ torí kò sọmọ tó lè fọ aṣọ fọ́gẹ́ ẹ̀mọ́ báyìí o olójúṣẹ́ tí wọ́n lè rán ọmọ ṣẹ́ báyìí o ọmọ sáwọ́ lẹ́tì ẹ̀fẹ̀ mú lóko tẹ́ ẹ bá ti lè gbìyànjú tẹ́ tẹ́rí ẹ̀ balẹ̀ sábẹ́ kámẹ́rà báyìí tọ́ bẹ́ẹ̀ wọ kámẹ́rà tọ́ bá dásìkò tó fẹ́ mọ́ lọ́lẹ́ yọmọ retí owó tí ọmọ bíi pé kí lè fẹ́ fún mi ọ̀gá sẹ́ni fún mi ní nǹkan kan ni tí ó bá fi lọ rú oko bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì yóò fẹ́ rẹ̀ yóò fẹ́ pé ọ̀gá ìṣemọ́ ẹ wo ẹni wo ebi ni wọ́n fi ṣiṣẹ́ ayò sẹ́rí àkọsọ́mọ sẹ́mọ́ nísìn ẹ bá wo ọ̀gá mi àwọn ọmọ kéékèèké wọn ò ti rí fín sẹ́yìn yọkàn dákẹ́ yọmọ wò ni nítorí kò ní ilé sọ̀rọ̀ àti wò pé ọmọ tí ń sọ̀rọ̀ sí mi bóyá ọmọ ló gbé wá àbí rẹ́ǹjì ló gbé wá sóko bí wọ́n ti jọ pàdé ọ̀gá tí wọ́n sì fẹ́ mọ́ ọwọ́ yìí ẹ̀lìjẹ́ 40 fúùtù ló gùn wá abẹ́ẹ̀rí ọ̀gá yìí ó ṣeéṣe kọ́mọ̀ lè sọ̀rọ̀ kọ́kọ́ máa wò pé ẹ wo lájẹ̀ ń gbà kádàrá mi àwọn ọmọ sí ẹ̀jẹ̀ ká tẹrí balẹ̀ fàgbà tí
kí oore tí Ọlọ́run bá ṣe fún wa kó lè bá a mọ́ wa lọ́wọ́ kó lè bá a kalẹ̀ Ọlọ́run Elédùmarè á túbọ̀ gbé yín ga ẹ̀yin tẹ́ ń bọ̀ ẹ tọ́ àwọn olórúkọ ẹ jù wọ́n lọ bí wọ́n ṣe lórúkọ láyé ẹ lórúkọ tó ga Ọlọ́run wá fi owó yóò fi kún ẹ ní lólé ayé yín lásán ẹ ní nìkan sáyé yín o nígbà tọ́rọ̀ yọba wa máa dùn kò ní tán síbẹ̀ ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run ọlá láhàólà ọlá kúwátà ilá abilá àdìrí àsì. wọ́n ní kò ságbára kò sóògùn kan kò sí ìmọ̀ kan lẹ́yìn Ọlọ́run ọba ìtumọ̀ rẹ̀ nìyẹn kò ní báyìí. mo mọ̀ wọn nígbà tí náà ní àṣà wa èdè wa Adésínà lọ́wọ́ àlórúkọ tìmọ́lówó ọkọ̀ orí Àbíkẹ́ Adé àgbààgbà lẹ́tọ̀ ètò làgbàgbà èèyàn máa ní ìgbésí ayé mi ayé yóò ní ìtumọ̀ lọ́sẹ̀ àti style àwọn kò ráyè sàmì bẹ́ẹ̀ àbákì dàtí ẹ̀kọ́ mọ́ṣẹ́ mi ò fi sínú ìbànújẹ́ mi ba inú ìbànújẹ́ láíláí ẹ máa wò ẹ tẹ́jú mọ́ ẹ wò dáadáa mo máa wòrán nígbà tí ẹ mọ̀ yín tẹ bá fi lè yín oyè yín ẹ kú kalẹ̀ ó dijọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.